àwa sì ló ta tó wá lónìí àdúpẹ́ o àmọ̀ lóyún bá orúkọ yín fáwọn tí wọ́n wò yín káàkiri àgbáńlá yín mà. Orúkọ mi ni Ìyáàfin Abímbọ́lá Ọláyínká. Tí ìtẹ́ fi kọ́nẹ́ẹ̀tì mọ́ yèyé ńkọ́. Osunfunke. Fúnkẹ́ tó a rí pé ọdún yìí náà nígbàlígbà làwọn èèyàn tún wá eléyìí kí ni nǹkan tí ó ń sọ nípa ìṣẹ̀ṣe àṣà nílẹ̀ Yorùbá lónìí kí ló ń sọ ìlọsíwájú ni àbí àwọn ó tún mú rìbáàsì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gbarúmọlẹ̀ yìí torí iṣẹ́ òòṣà yìí ó ti ń tẹ̀síwájú ju báwa gan ṣe lérò lọ. àfi ká sọ pé sísìn òòṣà kámọ́ lòṣẹ́ ẹ sọ bẹ́ẹ̀. Láti máa sin òòṣà yìí èrè díẹ̀ pọ̀ ń bẹ púpọ̀ tí àwọn ẹlòmíì ò dẹ̀ mọ̀ bóyá èrè pọ̀ ń bẹ torí pé gbogbo ẹlòmíì tí ọ̀nà dí fún ó ń la ọ̀nà fún wọn ẹni tó ń wá ọmọ ó ń fún wọn lọ́mọ oore tí yèyé tiẹ̀ gbé wá lọ́dún yìí ó pọ̀ púpọ̀ jù tọ́ṣun gbé wá lọ́dún yìí káàkiri àgbáńlá ayé dẹ̀ ní òfin wò pé gbogbo ibi tí ẹ̀ka ibi táwọn ọmọ ẹ̀kọ́ kan wà báyìí ló ń fún wọn lóore kò sẹ́ni tó wá tọdún yìí tí ò ní rí pẹ́ o àtẹ̀yìn gan-an tẹ wá kámẹ́rà àti gbogbo ẹni tó jálejò tó jó nílé nínú ọdún yìí inú wọn á dùn tí wọ́n á rí yàtọ̀ pé àwọn wá sí Ọ̀ṣun Òṣogbo 2026 yìí torí pé ayọ̀ wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí ìyá kó wá fún wa ni. àwọn adigun lẹ́yìn wọn ṣe gbo kínní ìlànà wọn náà ti parí ìlànà àtúndì ń bí lónìí ẹ̀sìn gbé kèé sì Òṣogbo lẹ̀ ń gbé àtúndì bá mú kan lódò kí ló ṣẹlẹ̀. Ọ̀ṣun Òṣogbo ó ti fẹ̀ gan-an ni kì í ṣe Ọ̀ṣun tí wọ́n bẹ̀rẹ̀ á ti bẹ̀rẹ̀ ọdún yìí láti on the 27 láti bẹ̀rẹ̀. lọ́dún yìí ni o. bẹ́ẹ̀ ni 27 oṣù yìí láti bẹ̀rẹ̀ oṣù tó kọjá. bẹ́ẹ̀ ni July. láti inú oṣù yìí inú oṣù August yìí on the 27 ní July tó kọjá July 27 láti bẹ̀rẹ̀ títí wá di on the 7 lánàá on the 8 yẹn lánàá yìí ó dẹ̀ tún ṣì ń lọ ó ṣì ń tẹ̀síwájú ní ọdún òtí ẹ̀ tí ì parí torí pé kò tí ì parí wọ́n ṣì máa kése rodò. báyìí náà bẹ́ẹ̀ ni ọdún òtí ì parí ẹ ṣì wà ń bẹ àbẹ́ ti padà sẹ́kọ̀ọ́. àwa ṣì máa wà ń bí o. tó àṣẹ mi tọmọtọmọ. àdúrà fún gbogbo àwọn tó wá àtàwọn tó ń wò wá àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. A ṣàdúrà fún gbogbo orí kọ̀ọ̀kan tó wá láti ìlú kọ̀ọ̀kan tó ti wá sí ìlú Òṣogbo yìí tí wọ́n wá fún ọdún ìyá wa yìí tínú wọn dùn tó wá bá wa ṣọdún pé àdélébáre fún gbogbo wọn àrìnàkóre wọ́n wá ríre ńlá tí wọ́n tí ì rí gbà rárá Ọ̀ṣun Òṣogbo amáwo márò àyàndẹ̀ fún oníkálukú wọn inú wọn á dùn wọn á láyọ̀ tó pọ̀ níwòye ọdún tó ń bọ̀ oníkálukú wọn á wá dúpẹ́ ni o bẹ́ẹ̀ ló ṣe máa rí o àti gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kámẹ́rà wa yìí ẹ ní ṣìṣe o irinṣẹ́ yín ò ní kọjú ìjà sí yín ẹ ní rí dààmú ayé ọkàn yín abalẹ̀ àti rí yín lọ́dún yìí àtún rí yín lẹ́ẹ̀mí nínú ọlá nínú àlàáfíà nínú ìgbéga tó pọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí o àti gbogbo àwọn afẹ́nifẹ́re wa tí wọ́n fowó ràn wá lọ́wọ́ tí wọ́n ń ṣàánú fún wa fún ọdún yìí àwọn náà ráàánú ńlá gbà o bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Owutu FM ètò tó gbójú owó. Kindly subscribe to our YouTube channel, Osun FM Lagos. Bye.